Ìyábọ̀ Òjó èní làwọn èèyàn máa mọ̀ bóyá wọ́n ní Gistlover àbí wọ́n kọ́ ní Gistlover. tó ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin mà tún ti jáde o láti wá sọ̀rọ̀ lórí Ameerah pẹ̀lú ojú abẹ ẹ̀yin èèyàn ẹ farabalẹ̀ kí ẹ wá nǹkan fìdílé bí ẹ ṣe máa wo fídíò yìí lọ. ọ̀rọ̀ Ameerah là ń sọ lọ because mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ again ní lórí Instagram. Ameerah tó ń mímíkì voice mi ìwọ ló máa jẹ́ kí n tú àṣírí Gistlover lẹ́nu ṣé o mọ̀ pé mi sọ nǹkan kan láti jọjọ́ ẹ nípa Gistlover èní ni gbogbo àgbáyé máa mọ̀ ṣé Ìyábọ̀ Òjó ni Gistlover àbí kò kí ń ṣe Ìyábọ̀ Òjó fúnra ara yín lẹ máa judge ẹni tí Gistlover jẹ́. Kádíjàtù Òsénì ọmọ bàbá àfa oníwárapá òbòkèrún bá mi bẹ̀ gbogbo àwọn ará TikTok yín ẹ máa lo voice mi voice yẹn gangan ló dá ó ń fún èmi ní business. ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan kẹ́ tó dé òun ni wípé fídíò tí Kádíjà mimic ẹ jẹ́ kí n tún fídíò yẹn gbé wá. Fídíò yìí oh God mo ń bọ̀ fídíò yìí òun dáná mo ń bọ̀ because ẹ̀yin ará kìíní ṣẹ̀ṣẹ̀ join mi ni èmi ń sọ ni wípé Ìyábọ̀ Òjó kò fẹ́ fi Kádíjà mo wá fi example hàn ẹ wò ṣe gbọ́ ṣẹ́rí pọ́kọ̀ tí ẹni ṣẹ́rí bí Ìyábọ̀ Òjó ṣe operate lẹ́ rí ṣẹ́rí pọ́kọ̀ tí ẹni torí pé Ìyábọ̀ Òjó fẹ́ kí lórúkọ abirùn yẹn Ameerah ó fẹ́ kó jẹ ìyà but Ameerah fell for Ìyábọ̀ Òjó gimmick because àwọn òbí burúkú ló bí Ameerah fúnra rẹ̀ ẹ̀dá tó máa ń jẹ nínú ẹkún ọmọlàkejì ni bí wọ́n dẹ̀ ṣe máa jẹ nínú ẹkún títí ẹ̀ náà nìyẹn. Without anybody telling you in this life, we all need to be sensitive. We all need to love people. And if you don't want to love people, stay on your lane. It is not a must you love people. Ojú abẹ Kádíjà òbòkèrún olórí burúkú ìyẹn Kádíjà Òsénì tó máa mọ sàárè àwọn ọmọ ẹ̀ tí ìyá tó bí máa mọ sàárè gbogbo ọmọ tó tara ẹ̀ jáde. Ó wá ní kí gbogbo wọn kán máa mímíkì mi. Mo wá ní kán máa mímíkì mi. Ẹ ṣé ẹ fi ń bá mi polówó ọjà mi ni. Mo wá fi headline tí Ìyábọ̀ Òjó tó push out ń sìn mo fi wọn Ameerah fún rẹ̀ pé Lizzy Anjorin has gotten another customer. Ìwọ Ameerah tó yẹ kó máa rò pé ìjọ́ tó bá dé Nàìjíríà kó lè work free. Ìyábọ̀ Òjó tẹ́lẹ̀ ń gbèjà ó ti fi pápá bora ó ti sá lọ. Ó ti pẹ́ tí Ìyábọ̀ Òjó ti ń ṣe mo lè gòkè mo lè sọ. Ìyábọ̀ Òjó ó ti dewúrẹ́ jẹlé ó dàgùtàn jẹmọjẹmọ báyìí ó jà láàmú tó ń jẹ lẹ́gbẹ̀ẹ́ ògiri. Now mo wá tẹ̀síwájú mo wá fi hàn Ameerah pé kó wo sórí mọ́ ege. ṣé o ẹ̀yin náà ti rí tó búrì mi o ti rí bó kọjá ìyẹn lórí kó lórí burúkú ẹ̀dá yẹn Ameerah olórí burúkú. Inú mi dẹ̀ dùn ṣẹ́rí ń sìn ẹ̀rí pọ́n gé wọ́n slice ẹ̀ wọ́n sọ pé òun ló kọ́kọ́ wá fún mi o. Tán bá wá sọ pé èpè ń jà yín sórí èpè tó máa jà yín kò ní wo fídíò tẹ́ẹ̀kọ́ tì èpè yẹn máa lọ sí root aburú tẹ́ ẹ ṣe èpè yẹn ló ń jà Ìyábọ̀ Òjó. Mo wá tẹ̀síwájú nínú show mi fídíò yìí this video. ṣé ẹgbẹ́ pẹ̀lú lè máa lò ẹkún bí kò mí kọ́sọ́mà ni. èyí tó lọ sí bàbá ìyàgbà. Mo wá ń sọ fún lẹ́ni wípé ó máa rò pé òun mú mi òun yẹ̀yẹ́ mi ara ẹ̀ ló ń yẹ̀yẹ́ àwọn ọmọ ẹ̀ ló ń yẹ̀yẹ́ ìdílé ẹ̀ ló ń yẹ̀yẹ́ Ìyábọ̀ Òjó ló yẹ̀yẹ́ torí fídíò tó play yìí ṣó mọ̀ kán ti kọ́ tiẹ̀ káàkiri fídíò ló máa jẹ́ kí n tú àṣírí Gistlover àti Ìyábọ̀ Òjó lẹ́nì tí ò ní dọ̀gba. Èní Ìyábọ̀ Òjó ṣó mọ̀ pé ó ti kọ́ tiẹ̀ ọwọ́ dùn ẹ́ òun wá ẹni tó máa fi cover. Do Ameerah ò wá láti ilé eré o kò dẹ̀ rí ìyá gidi bí
torí tó bá rí ìyá gidi bí ni Amira máa understand pé woman yìí tán kàn bully kò dọ́dọ̀ mi rí má yẹ kí n dákun ṣùgbọ́n torí wípé òun náà dandan ni kó ṣẹ̀sín láyé so ó gbọ́dọ̀ wà fún Lizzy. Now Amira video tó play yẹn ẹ̀yin èèyàn, I want you to listen to that video again. I want you to listen to it. So lójú Amira ń sìn ó ti bully mi àbí ó ti ṣèkà fún mi ó ti subject mi sí bully. Mo wá ń try láti sọ fún ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ join wa lórí Instagram wípé between you and I àwọn ọjà tẹ́rí tí mò ń post yẹn látorí fabrics mi lórí gold lórí àwọn diamond wristwatches or jewelries àwọn ará àdúgbò wo ló lè rà ṣára Ṣàngó ló lè rà ṣára Ifọ̀ ló lè rà mi ò sọ para Ṣàngó ò lè rà o mo kàn sọ̀rọ̀ pé statistically means wípé ní àdúgbò kan tó bá jẹ́ wípé 5% péré ló lè rà á jẹ́ wípé àdúgbò yẹn ò lè rà 100% àdúgbò tó lè ra ọjà tí mò ń tà òun náà ni bíi Banana Island àwọn aráàlú òyìnbó tí wọ́n ń ṣe iṣẹ́ kárakára kò kì í ṣe àwọn ọ̀lẹ kì í ṣe àwọn tó ń gba donation òun lè fi rí pé ẹ lè rí aṣọ kankan tí ń bá display lọ́rùn Ìyábọ̀ Òjó. Ìyábọ̀ Òjó ò jẹ́ nǹkan kan nínú ayé alákìísà ilé bíi olórí burúkú ẹ̀dá ní Ìyábọ̀ Òjó. Mo dẹ̀ tún fìdí ẹ̀ múlẹ̀ pé tí ò bá sọ̀rọ̀ film industry tí ó pa èmi àti Ìyábọ̀ Òjó pọ̀ àti Ìyábọ̀ Òjó àtàwọn tó ń gbé kiri gbogbo wọn tọ́jú ọ̀rẹ́ Ìyábọ̀ Òjó tó bá ta gbogbo kádàrá wọn àti ìdílé wọn wọ́n rà èkánná ẹsẹ̀ ni. Mo dẹ̀ ń jẹ́ kó tún yé wọn síbẹ̀ sí fún ẹ̀tẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń join mi wípé ẹ gbàgbé pé mo jẹ́ obìnrin tó humble ṣé Lizzy wá kéré inú ayé ni. At least tí n bá lè máa ta gold as far back as 2004 2005 ṣé èèyàn kékeré ló ń ta gold láti 2004 2005 no 2005 2006 thereabout ṣé èèyàn kékeré ló ń ta gold as at then Mosun cafe tó wà ní Ìjẹ̀bú Òde mo máa ń ta wristwatch àti gold fún àǹtí Mosun cafe tó wà ní Ìjẹ̀bú Òde mo máa ń sọ lójoojúmọ́. Oní tíátà mélòó ló lè afford kọ́kọ́rọ́ tí máa ń gbé sí ọrùn gbogbo ẹnu ni mo fi sọ tọ́rọ̀ bá wà nílẹ̀ ká sọ. You all know me, some of you knew me when I started film industry. Most of you knew ẹ máa ń rí mi pẹ̀lú tó bá pé ta ló kọ́kọ́ lo gold tó jẹ́ gold ńlá ṣé tálíkà ló ń lóru gold yẹn. So báwo ni Ìyábọ̀ Òjó ṣe fẹ́ súnmọ́ bàtà ẹsẹ̀ ni ká bá dalẹ̀ ká tún ṣá. Tábà dálẹ̀ ká tún ṣá báwo ni Ìyábọ̀ Òjó ṣe fẹ́ tó bàtà ẹsẹ̀ mi. Mo wá sọ wípé láti abúlé Ẹ̀gbá Lizzy Ota ó wá tajà ní Ọgbà Lizzy Ota ó dé Ìkọ̀tà Lizzy Ota ní Esabod àtàwọn Ìyábọ̀ Òjó ń pariwo àtàwọn làwọn Ìyábọ̀ Òjó àti Gistlover ń pariwo kótákótá ó kọ́ shopping mall sórí 1 acre. Do you know what it takes to build a shopping mall on 1 plot lórí Abraham Adesanya? Ibẹ̀ ni Ọ̀jájá mọ̀ ó wà o. Ọ̀dọ̀ tẹ́ bá ń bọ̀ wá sọ́dọ̀ mi ẹ máa gba wájú Ọ̀jájá mọ̀ ẹ máa wá sọ́dọ̀ mi. Mo dẹ̀ ti wà ń bẹ̀ yẹn before àwọn Ọ̀jájá mọ̀. Do you know what it means for you to have a plot of land and build a shopping mall? Ìyábọ̀ Òjó olórí burúkú tó ti fojú sunkún àwọn ọmọ ẹ̀ pẹ̀lú Esabod wọ́n dẹ̀ máa pariwo Lizzy Ota. Now video tí Amira mímíkì yẹn lójú ẹ̀yin tẹ́ wà lórí TikTok tẹ́ ti ṣòfò ẹ̀mí tẹ́ ti ṣòfò ọmọ tó ti gbókùn yín padà lọ fáwọn òbí yín irọ́ ni Lizzy Anjorin pa àbí nítorí pé mi ò mọ social media lò torí mi ò lè open blog láti máa fẹ́ parọ́ fún yín pé mo jẹ́ bákan àbí. Because tẹ́ bá ní làákàyè tí ò bá sí pórí burúkú tí kọlù yín tọmọtọmọ business tí Lizzy ń ṣe ọjà tó ń tà ṣọ́jà àwọn ará Ifọ̀ ni ṣọ́jà àwọn ará ilé epo ni ṣọ́jà àwọn ará abúlé Ẹ̀gbá ni. Mo ń béèrè mi sọ pé mi ní customer ní gbogbo bí tí mo dárúkọ yẹn o ṣọ́jà àwọn ará Ṣàngó ni mi lára Ṣàngó ò lè rajà mi o pọ̀ wọ́n pọ̀
5% out of 1,000%, not 100%. Just 5% out of 1,000%. So statistically, a sọ pé àwọn ará Ṣàngó lè rà because minority ló ń rà láti bẹ̀. Mo wá fọ́dà ọ̀rọ̀ mi pé fídíò tí Amira tó play yìí, fídíò tó jẹ́ wípé by the time tí bá máa ṣe tán lẹ́ni, inú èpè inú àdúrà ẹ máa fún Amira àti Ìyábọ̀ Òjó àti Obokirun. Mo wá sọ síwájú mo ní Obokirun, èyí tí ò bá lo voice mi nínú yín kò ní ṣe oríire tọmọtọmọ ẹ lo voice mi dànù because the more tẹ́ bá ṣe bá mi lo voice mi, apparently ẹ ń bá mi ṣe polówó. Ìpolówó lẹ ń ṣe fún mi, ẹ̀yin lẹ ta kádàrá yín fún mi. Èyí tó dá ńbẹ̀, èyí tí ò dá ńbẹ̀ kó máa bá yín lọ kò tó ń rèwèrèwè yín. Mo wá sọ mo ní mo bá àwọn kan nídìí iṣẹ́ aṣọ yìí ni, mo bá àwọn kan nídìí iṣẹ́ ilẹ̀ títà. Ǹjẹ́ ẹ rí kí n mú blogging kí n fi bá yé anybody jẹ́ tí mo bá lẹ́nu iṣẹ́ gbogbo business tí mo ṣe. Tí n bá ń kọjá lọ gan tí n bá rí wọn màá tún kiss photo wọn, a tún pray fún wọn. Àlùbáríkà ló bá wa débi tá wà lẹ́nu. Orí burúkú tí Ìyábọ̀ Òjó ń bá kiri ni ò jẹ́ kó là nínú ayé tí ò fi ṣoríire. Tí Ìyábọ̀ Òjó náà lẹ́rí tó ń bá kiri yẹn. Now, fídíò tí Amira gbé síta yẹn, wọ́n pọ̀ tán ṣe o, bọ̀ Amira ní fa wá mú báyìí. Ó jẹ́ fídíò tó jẹ́ wípé ọjọ́ tí ó yẹ kí Yorùbá máa celebrate Lizzy ni. Àmọ́ Ọlọ́run celebrate mi ò need anybody kó celebrate mi. Fídíò t'Amira mú yẹn ní ọjọ́ yẹn, mo há ọ̀kadà tí a rọ̀bà tuntun 10, mo há deep freezer, mo há mọ́tò kéékèèké méjì Uber, mo fún àwọn èèyàn pé kó lọ máa fi ṣiṣẹ́, káwọn náà kó lọ fi tọ́jú ẹbí wọn. That very day, I have a lot of ọjà láti gbé lọ fún àwọn èèyàn. At the same time, mo fẹ́ fún àwọn èèyàn ní ọ̀kadà. Lára àwọn tá ń fún lọ́kadà lọ́jọ́ yẹn, òun lélẹ̀, mo ń bọ̀. Lára àwọn tá fún, okay, sis mi àti Olúṣọlá mi tó ṣùọ́. So mo bọ̀ ẹjọ́ kí ni ló ṣe. Lára àwọn tá fún lọ́kadà rẹ̀ níjọ́ yẹn, ẹ jẹ́ kí n gbé lọ síbi ọ̀kadà yẹn kẹ́rí. Ẹ wò ṣẹ́tìrí ọjọ́ yẹn rèé, ṣẹ́tìrí ọjọ́ yẹn rèé, ṣẹ́tìrí. Àwọn tá ń fún ní deep freezer, sister mi dáadáa lélẹ̀ tí ẹ ṣì wà pẹ̀lú mi tó máa ń ṣàdúrà fún mi, kò dẹ̀ miss birthday mi rí. Ẹ ti rí àǹtí yìí, this is former Lagos State PRO. Ìyábọ̀ Òjó máa fi ojú àǹtí rí mọ́. Ìyábọ̀ Òjó ṣe máa búlì àwọn PRO. Ẹ jẹ́ kí n dé mọ́bẹ̀. Gistlover àti Ìyábọ̀ Òjó wọ́n fi ojú àǹtí yìí hàn màbó. Àǹtí yìí náà wá patronize mi lọ́jọ́ yẹn. Ó kọ̀ wá coincident náà sọ pé àwọn bọ̀ wá sọ́fíìsì mi o. Ó sọ fún mi pé àwọn bọ̀ wá sọ́fíìsì mi mọ́ kankan o. Ó kọ̀ wá but àwọn ni former PRO Lagos State, PPRO Lagos State ọgọlọ́pàá. Aunty Dolapo, she's one of most influential, powerful police officer. Tó dẹ̀ jẹ́ wípé wọ́n kó àwọn ọ̀dọ́ látijọ́ yẹn, ojú àǹtí rí tó, you all know now. Ẹ rí bí Ìyábọ̀ Òjó àti Esabod ṣe ń bully current PPRO. Ìyábọ̀ Òjó ṣẹ̀ṣẹ̀ máa ṣe, ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀sìn ni, ó ṣẹ̀ṣẹ̀ ń ṣe ni. Kó ní kálukú máa connect dot. Àmọ́ Facebook o, àbẹ́yìn ara Facebook ò rí mi. Ṣé wọ́n rí mi Facebook ni? Àwọn rí mi, wọ́n rí má wọ́n rí. Wọ́n fi ojú àǹtí yìí rí. Ẹ rí pé àǹtí yìí wọ́n tẹ strọ́nù àwọn aṣọ gan. Wọ́n tẹ so ọjọ́ yìí ni kinní yẹn, ẹ jẹ́ kí n wò ó bọ̀. Ẹ wò ẹ jẹ́ òun mọ́ bọ̀. Ẹ wò. Ẹ rí pé mo ń di ọjà mi. Ẹ rí mo ń di ọjà mi ń bọ̀. Ọ̀kadà bọ̀bọ̀ ẹ̀ rèé. Oh God, ṣe rí kinní yìí ń bọ̀. Ọ̀kadà rèé. Ẹ wò. Ọ̀kadà rèé. Ìyẹn fídíò t'Amira wá fi mímí kì mí o. Fídíò tí mi fi mọ́ ṣe mọ́ ló jẹ́ ẹ̀yin Yorùbá.
ẹ má wọrí ẹ múra sí ẹ wo ẹ ṣáà máa wo fídíò yẹn má post ẹ tí bá ṣe tán ẹ ti rí mi ẹ ti rí lọ́jọ́ yìí mo dash out 10 ọ̀kadàs I dash out deep freezers a fún àwọn ẹlòmíì ní 200,000 ẹ wo ó ní ṣọ́ọ̀bù kan tó ti lọ ń gbé wá mọ̀ pé inú ṣọ́ọ̀bù mi há gan mi ò dẹ̀ pa kó àwọn kan síta kó àwọn kan sínú ilé ọjọ́ yìí gangan mẹ́rin la fi tọrẹ wíìkì yẹn ṣá we 10 ọ̀kadà 10 deep freezers 2 small cars Uber then 200,000 fún àwọn èèyàn ṣá that week inú ogún mi ni mi gba donation ẹ ti rí big girl ni lady yìí nísìnyí o lady tó ń kúnlẹ̀ she's not a big girl láyé ara títí ẹ̀ she's doing wonderfully well tínú mi dẹ̀ ń dùn she's doing well nísìnyí she's doing wonderfully well nísìnyí ta ló sọ pé Lizzy òun leléyìí ò ṣe ti rí ta ló rántí ọjọ́ yìí ta ló rántí ṣe ti rí mo ń bọ̀ ẹ máa wò ẹ wò ẹ rí àpò rice níbí báyìí ẹ rí àpò rice ẹ wò ṣẹ́rí ẹsẹ̀ ló ti ń ké ẹ ti rí 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 ẹ bá mi ṣí ẹṣọ yìí à ń lọ sọ́dọ̀ Gistlover and sìn yìí o ẹ bá mi ṣí ẹṣọ yìí ẹ bá mi ṣí ẹṣọ yìí mi ò gba bára o mi ò gba donation o àṣẹ gbogbo kìíní ìwọ Ìyábọ̀ Òjó lójú ẹ ti rí gbogbo àwọn nǹkan tó pa Ìyábọ̀ Òjó rè. Yes, baby. mi ò gba donation o. ṣẹgbọ́n yìí tá à ń ti rà she's buying 10 pieces. olórí burúkú wọn ní this is when Lizzy Anjorin is normal èní ni máa tú àṣírí ẹ̀ Ìyábọ̀ Òjó èní ni máa tú àṣírí ẹ̀ èní yìí ni máa tú àṣírí ẹ̀. ṣe ti rí Amira ò rí fídíò ibi tá a ti dáṣe ọ̀kadà deep freezer tá a fi empower àwọn èèyàn Amira ò rí yẹn cut post láti lè motivate àwọn tó tún wà òkè náà láwùjọ láti lè ṣerú ẹ̀ fáwọn èèyàn ṣe rí gbogbo nǹkan tá a ṣe yìí ẹ má gbàgbé pé gbà tí mò ń ṣe gbogbo kínní owó tí mò ń lò níbí owó tó yẹ kí n fẹ́ ra lé mi owó tó yẹ kí n hádì mọ́ bísínẹ́sì mi ni owó tó yẹ kí n fẹ́ ra mọ́tò ni inú ṣọ́ọ̀bù mi rẹ́ǹtì ni mo ti ń ṣe kínní yìí o gbogbo yín tẹ̀ ń wò mí lẹ́nu we have a lot to learn inú ṣọ́ọ̀bù mi rẹ́ǹtì ni mo wà tí mo ti ń ṣe kínní mo ń ṣe kínní thinking wípé màá fi oore gba oore but that was my enemy's downfall nígbà tí mo há kínní tán mo rí pé Dorcas àti Ìyábọ̀ Òjó wọ́n bẹ̀rẹ̀ sí ní blọ́ọ̀gì mi mo rí pé Níkẹ́ tó ṣe Kòfó Tinubu pẹ̀lú mi ó pè sọ́dọ̀ Dorcas wọ́n ní mo fi ìyá mi ṣe oògùn owó
Gistlover akọ nígbà yẹn pé mo fi wúńpù mi ṣògùn owó pé mi ò lè bímọ ìgbà tó yá wọ́n ní cocaine ni mò ń gbé all because owó tó yẹ kí n fi tọ́jú ara mi mo wò pé kí n fi ṣe oore gbogbo àwọn tó ti rí oore ọ̀fẹ́ gbà lọ́wọ́ mi ǹjẹ́ rí kankan nínú wọn bí búlì yẹn ṣe le tó gbogbo bọ́n ṣe ń ṣe ọdún èpè ǹjẹ́ rí any one of them tí wọ́n di speaker ǹjẹ́ rí any one of them tí wọ́n wá sọ pé kò wá mú àwọn tá a rán lọ sílùú òyìnbó tá a tún ra tíkẹ́ẹ̀tì fún tá a fowó wá ṣe visa fún tá a ti ẹ̀gbọ́n kankan mọ́ nípa wọn. ṣé orí bó ṣe wò mí I will advise you today to go and take care of yourself. àṣírí ni mò ń sọ fún eléyìí ó lè ṣóore o but ṣóore ṣe kóore má bàa dìbì fún ẹ jẹ́ ká wọnú ọ̀dọ̀ Gistlover lọ but this gift was the downfall of my enemy. ó ti pẹ́ tí mo ti ń ṣe bọ̀ mo believe pé tí n bá ràn àwọn èèyàn lọ́wọ́ Ọlọ́run máa ràn mí lọ́wọ́